Gbogbo wa dákẹ́ náà wà ń pariwo àwọn kan fẹ́ ká dìbò fáwọn àwọn kan fẹ́ ká jáde fáwọn but nǹkan tó yẹ kán ṣe wọn ṣe lásìkò ṣé ẹ ti rí nǹkan tó lọ ṣe ní Bódìjà àwọn custom wọ́n wọnú Bódìjà lọ wọ́n lọ kó gbogbo oúnjẹ wọ́n palẹ̀ mọ́ òróró wọ́n palẹ̀ mọ́ gbogbo oúnjẹ ṣé ẹ mọ̀ bí tá à ń lọ wọ́n ti dé Èkó wọ́n ti lọ ṣe the same thing ṣé ẹ tí mọ̀ bí tá à ń lọ báyìí tó bá yá wọ́n máa gba Abẹ́òkúta lọ wọ́n á ṣe the same thing tó bá yá wọ́n á gba Kwara lọ wọ́n á ṣe the same thing tó bá yá wọ́n á gba Oǹdó lọ wọ́n á ṣe the same thing tó bá yá wọ́n á gba Òṣogbo lọ wọ́n á ṣe the same thing tí wọ́n bá wá ṣe gbogbo yẹn tán tí wọ́n kó oúnjẹ yẹn wọ́n wá fi ogun wá ká wa mọ́lé so àwọn olórí burúkú kọ́dẹ̀ ti ń dúró pé ká ṣe election ní Nàìjíríà ẹ jọ ṣé àwọn Tinubu ò rí eléyìí sìn right now wọn ò rí àbí àwọn gọ́vnà West wa wọn ò rí last time tí mo sọ̀rọ̀ pa Ṣèyí Mákindé ṣé Ṣèyí Mákindé ò rí eléyìí sìn nínú ìlú títí ẹ̀ nínú ìlú Ṣèyí Mákindé wọ́n dẹ̀ pa àwọn yìí oníyà wọ́n dẹ̀ pa wọ́n sára mi ò lè wait kó di Monday ni mo ṣe ní kí n ṣe lè nínú ìlú títí ẹ̀ wọ́n dẹ̀ pa àwọn ìyá oníyà sára ọ̀nà táwọn ìyá ẹ̀ fi ń jẹun tó fi ń bọ́ wa tó fi bọ́ irú wa yìí tá fi law school tá fi bímọ tá fi lọ́lá tá fi lọ́lá ọ̀nà yìí ni wọ́n ń bàjẹ́ báyìí a dẹ̀ jókòó ní àná alánà wọ́n sì tún wọ́n lọ ṣáyọ̀ kan ní ìlú Ìgangan tí wọ́n gé ìtàn èèyàn kan wọ́n gé owó èèyàn kan sí méjì ẹjọ́ tó lọ kí ló ń ṣe wá gan kò tí ì yé mi o kò tí ì yé mi nǹkan tó ń ṣe wá gangan tó fi di pé kíní ń rí báyìí a dẹ̀ ń wòran àwọn olówó wa ń wòran àwọn Dangote gbogbo wọn ń wòran wọn ò dẹ̀ mọ̀ yí pé ọ̀run máa wó kó ṣọ̀rọ̀ èèyàn kan o ọ̀run máa wó kó ṣí ọ̀rọ̀ èèyàn kan ẹ rí pé mi ń sábà ṣe live ní ọjọ́ wíìkì báyìí bọ̀ kíní mi ì lè mú mọ́ra mọ́ because ó ti tó time ẹ̀yin bàbá wa ṣé ẹ ti rí ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin youth ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ àsìkò ti tó torí tá a bá sọ wọn láwọn tá a wà lókè òkun wọn là ń wage war we are not waging no war for nobody bọ̀ àsìkò yìí oníkálukú láti múra ẹ̀ dání láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ibi iṣẹ́ ni mo wà bọ̀ mi ò lè wait láti jẹ́ pé kí n má sọ̀rọ̀ yìí láàárọ̀ yìí kí ló dé gangan kí ló ń ṣe àwọn ọmọ kóòtù òjire kí ló dé tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ kó yẹ kó da àwọn kan yí sílẹ̀ ẹ̀dẹ̀ ń sọ pé ìlú máa da ìlú máa da ìlú máa da kíní dẹ̀ ń getting worse every day bá a ṣe ń jí kò sí ọ̀sẹ̀ kan ká má rí problem kan sí ìkejì ìlú dẹ̀ máa da kí ló yẹ tí gbogbo wa ń ṣe báyìí èmi gángan fúnra mi kò yẹ kí n ṣe kíní ibi tẹ́ bá wẹ̀ ẹ́ rí ṣe ti rí pé inú mọ́tò bí ṣe mọ́tò níbo àṣẹ ti rí kì í ṣe pé bóyá mò ń díbọ́ mò ń láti yọ àwọn kọ̀ọ̀kan kúrò kẹ́kọ́ má lè rí mi ni mo ṣe fi lé kí ló dé tó jẹ́ yí pé ìlú Nàìjíríà wa gangan ni wàhálà ẹ̀ ti ń ṣẹlẹ̀ ẹ ṣe fẹ́ gbọ́ ẹ jẹ́ ń sọ tọ̀rọ̀ fún yín tẹ́ bá fẹ́ gbọ́ kẹ́ gbọ́ ṣẹ́rí nǹkan tó ṣe yìí lẹ́yìn tí wọ́n bá kó gbogbo oúnjẹ yín tọ́tọ́ palẹ̀ mọ́ ẹ̀tàn wọ́n wá kó ogun wá wọ́n á bẹ̀rẹ̀ sí ní shoot ṣé ẹ̀yin tẹ́ ẹ̀ rí oúnjẹ jẹlẹ fẹ́ jagun èmi ò mọ̀ bóyá ó rí ẹlòmíì ò pé nínú àwa Yorùbá mi tá à ń sọ̀rọ̀ yìí pé kinní kan kò sí nǹkan tó jọ ọmọ Odùduwà Republic ayé yín ti bàjẹ́ Ọlọ́run á dẹ̀ jẹ́ kí wọ́n wá visit àwọn ẹbí yín àwa kan fẹ́ ṣe àwọn kan láwọn lè bàjẹ́ kò sẹ́ni tó lè bá kinní jẹ́ because mi ti sọ fún yín tẹ́lẹ̀ pé tí àwọn ìyá wa bá bímọ táwọn ìyá wa bá bímọ kó tó bímọ tó bá láṣepọ̀ wọ́n á lóyún tó bá lóyún ọmọ á jókòó lọ́yẹ́ tó ọmọ bá jókòó ọmọ á ra ọmọ á dìde nísìnyí a ti kúrò ní rírà o a ti dìde àkọ́wọ́ wa ò tí ì tó ni ẹjọ́ tó lọ lọ́n kí ni ọ̀nà tá a lè gbà gọ́vnà Ṣèyí Mákindé kílẹ̀ ń wò gọ́vnà wa lẹ́kọ̀ọ́ Sanwó-Olú kílẹ̀ ń wò gọ́vnà wa ní Ọ̀ṣun state kílẹ̀ ń wò a sọ̀rọ̀ sí pé gbogbo àwọn ọba wa wọ́n ń dìde sí kínní wọ́n ń sọ̀rọ̀ lórí kínní ẹ fẹ́ gbọ́ ṣebẹ́ ti gbọ́ lẹ́nu Aláàfin Ọ̀yọ́ ṣebẹ́ ti gbọ́ nǹkan tí ikú bàbá yèyé sọ ṣebẹ́ rí nǹkan tí ikú bàbá yèyé sọ ikú bàbá yèyé ní gbogbo bó ṣe ń gbé àwọn èèyàn tó ń jí wọn gbé owó táwọn ń ná èèyàn tó ti pa owó táwọn ń ná láàárín àwọn ọba nínú Ọ̀yọ́ tí wọ́n jẹ́ kí ìjọba mọ̀ síṣẹ́ ti rí bọ̀tà bá ń sọ̀rọ̀ àwọn wèrè àìlómi tó yẹ pé wọ́n ti skip medication wọn ò lò wọ́n sọ̀rọ̀ síbòmí nítorí pé ẹlòmíì inú wa wà ń lo òyìnbó kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀
ọkọ̀ ẹ̀ balẹ̀ ó ń jẹun ó ń rí nǹkan tó fẹ́ bọ̀ wọn ò ronú pa àwọn tó wà nílé wọn ò ronú pa yí pé ṣe bí àwọn kan wà nílé ṣe bí Ọlọ́run fún àwa l'opportunity láti délùú òyìnbó ni bọ̀ àwa tá a délùú òyìnbó àwa ò dákẹ́ nítorí pé àwa mú wípé kinní yìí kò right ó lè má jọ wá lójú gbàtà wà nílé bọ̀ tí gbàtà délùú òyìnbó làwa náà rí difference pé kí ló dé ìjọba ìlú yóò rí báyìí àwọn ọmọ yìí ìlú ìgangan kò kàn lè gbọ́ ọmọ kan létí ẹni àwọ̀ kó bá lo ẹ̀wọ̀n lórí ẹ̀ ó máa pọlọ́pàá fún ẹ kò ní bẹ́ẹ̀ jà bọ̀ tó bá wèrè ṣe ó lè gbàbẹ̀ dọ́run gbogbo àwọn èdè oríṣiríṣi ẹjọ́ tó lọ lọ ẹ bá mi pe gbogbo àwọn ọba wa kábíyèsí kú bàbá yèyé bàbá respect ẹ bá mi pe Aláké ẹ bá mi pe Àwùjalẹ̀ ẹ pe Ọ̀ọ̀ni ẹ pe Àtaọ̀jà Òṣogbo ẹ pe Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ pe ọba Èkó ẹ pe gbogbo àwọn Olókùn Kúta ẹ bá mi pe gbogbo àwọn ọba Gbádébọ̀ ọba wa the young king of our universe ọba Gbádébọ̀ Òkìkí ọlá Gbárégẹṣin ẹ bá wa pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run yìí bàbá yìí àsìkò ti tó ààrẹ ń sọ̀rọ̀ wọ́n lọ́ọ̀ni náà ti sọ̀rọ̀ God bless you ààrẹ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń wòye pé bóyá wà ní nǹkan kan tó ráwọn òpónú kan wọ́n ní nítorí fẹ́ jẹ́ ń bẹ àwọn òní nǹkan kan tó fẹ́ jẹ́ ń bí ìjọba níbi tá a bá dé ìyá ọmọ wa làwọn fẹ́ ṣiṣẹ́ fún ẹ̀yin youth please ẹ dìde youth ẹ dìde kẹjà ẹ dìde kẹ get up láti defend ara yín ṣé a máa wò ìjọba dẹ̀ ń wò ẹjọ́ tó lọ lọ́n ṣé gọ́vnà Èkó àti gọ́vnà Ìbàdàn wọn ò rí nǹkan tó ń ṣe tí wọ́n wá ń já ṣọ́ọ̀bù lóru ṣé òru ló yẹ kó wá kó ṣọ́ọ̀bù tẹ bá dẹ̀ wo kíní sí at the end of the day sí wọn á ní kó ṣe custom ẹjọ́ tó lọ lọ́n ẹjọ́ ẹ̀yin èèyàn ẹjọ́ tó lọ lọ́n kí ni ọ̀nà tá a lè gbà ẹ má jẹ́ ká tẹ́wọ́ rẹ́rẹ́ à ń tẹ́wọ́ rẹ́rẹ́ à ń wòran à ń wò pé bóná máa bá dé bọ̀ tó bá bá dójú ẹ̀ tí kìíní bá dójú ẹ̀ mà ní ríbi sá lọ ẹ mọ̀ pé àwa ń tẹnu mọ́ bọ̀ tá a bá sọ wá lógun àwọn pípù ti múra dè wá gbogbo ọ̀nà tó máa fi mú wa ní west wọ́n dẹ̀ ti mọ̀ pé tí àwọn ò bá ní agbára lórí Ìbàdàn wọn ò lè ní agbára lórí ìlú míì ẹ rí i pé gbogbo wàhálà tó ń fa Ìbàdàn yìí náà ni Ìbàdàn yìí náà ni tó bá dẹ̀ ti fi lè mú Ìbàdàn ṣe fẹ́ gbọ́ ẹ gbàgbé ẹ̀ kò sí nǹkan kan mọ́ ẹ jọ́ tó lọ ẹ bá wa ké pe àwọn ọba wa lẹ́ẹ̀kan sí ẹ bá mi ṣí àkíní ẹ ṣí ẹ káàkiri ẹ jọ́ tó lọ ẹ bá mi ṣí ẹ eléyìí is getting too much eléyìí ó ti ń pọ̀ jù àmọ́ bóyá ó lè ní wọ́n akọ ní custom ní wọ́n akọ ní wọ́n ṣe custom kí la fẹ́ believe ní ìlú tó lófin tó ní ìjòyè adẹ̀ ń sọ pé kò sí security ní Nàìjíríà akọ́dẹ̀ ní security wà irú security wo ló wà tí àwọn kan fi wá lóru tó fi já ọjà Bódìjà tó kó rice tó kòrò tó tún kó owó wọn. ẹyẹ ọmọ Yorùbá ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ bá ní àní rí kíní ṣe alálẹ̀ Yorùbá á jẹ́ kí àwọn olórí burúkú kan visit ẹbí yín alálẹ̀ Yorùbá á sọ̀kalẹ̀ á wá jà fún wa bí tá à ń bá bọ̀ yìí torí ibi tí mò ń wò yìí sìn bàbá wa tó gbé kíní wọ́n tún sọ wọn kiri ní àwọn olórí burúkú kan tí ń sọ gbogbo àwọn ọba wa àtọba tó sọ̀rọ̀ àtọba tó sọ̀rọ̀ ọba tó sọ̀sọ́kúsọ tó yẹ kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ lọ sáàfin kẹ́ dáná sún gbogbo yín wòran ẹ jókòó take action tẹ́ bá take action lórí yẹn tẹ́ bá ti rí pò ṣe tẹ́ bá take action lẹ́ẹ̀kan ẹ ti mọ ibi tá à ń lọ èmi ò ní kéèyàn máa ṣépè action la fẹ́ olórí burúkú lọ́ba kan wèrè lọ́ba kan ṣe ti rí èmi sọ tèmi o breaking news gidi ni kíní yìí o àwa ń sọ tiwa o ẹ mọ̀ pé àwọn kan ń sọ̀rọ̀ àwọn ò ń bẹ́ síta fla ẹjọ́ tó rọlọ́ ẹ bá mi òkè ó kù díẹ̀ mo ti ní 10 minutes péré níbi kan mi ní time ibi iṣẹ́ ni mo wà àwọn colleagues mi gan wà nínú mọ́tò bíbá ẹ̀ wọ́n kàn wò pé kí ló ń sọ lẹ́nu bọ̀ mo ti sọ wọn pé kọjọ kọ́ máa máa èdè tí mo fẹ́ sọ o torí mo fẹ́ bá àwọn aráàlú mi sọ̀rọ̀ ẹjọ́ Ọlọ́run mo fi bẹ̀yìn ẹ̀yin bàbá wa Aláàfin Ọọ̀ni Àwùjalẹ̀ Aláké Àtaọ̀jà Òṣogbo ọba Èkó àti gbogbo ẹ̀yin lọ́balọ́ba Olúbàdàn of Ìbàdàn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Frederick kílẹ̀ ń wò gbogbo owó tẹ́ ẹ níyẹn tí wàhálà bá di ẹ máa sá eré tí wàhálà ẹ bá dé tẹ́ ẹ sọ̀rọ̀ sìn gbogbo ẹ̀yin ọba yìí ẹ sá eré gbogbo ẹ̀yin olówó Nàìjíríà ẹ̀yin Dangote èmi ni kíní kan gbowó yín tẹ́ ẹ lówó yẹn ẹ sá eré
gbogbo ẹ̀yin artist Nàìjíríà tẹ́ keep quiet tẹ́ sọ̀rọ̀ ẹ sá eré gbogbo ẹ̀yin ní fújì Nàìjíríà tẹ́ dákẹ́ tẹ́ sọ̀rọ̀ ẹ sá eré awítọ́sí ẹ ti tún campaign fún 2023 ayé ìyá yìí máa bàjẹ́ ni pẹ̀lú gbogbo ẹni tó bá ń campaign kí nìyẹn ẹ ní ṣe oríire ṣé Tinubu ò rí eléyìí sìn torí sẹ́mi pé mo ní mi ní sọ̀rọ̀ mi ìdẹ̀ ní cost bọ̀ ṣé ń sìn wọn ò rí eléyìí Ṣèyí Mákindé ò rí last time tí mo sọ̀rọ̀ akọ ní ààrẹ òun ìsọ̀tì bíbẹ gọ́vnà ta ni ó yẹ kó ìsọ̀tì tí ò bá ṣàwọn ta la dìbò fún bá ṣe ìsọ̀tì wọn bí náà nìyẹn tó bá rí pé kò ṣe ọkọ yẹ títí tẹ̀ kéré wọ́n máa kọ́ lẹ́tà máa sẹ́ndì ẹ̀ sí ni wọ́n máa lọ ba lọ́fíìsì ni àwọn awítọ́ wọn ni wọ́n bú ẹnìkan kò sẹ́ẹ̀ tí wọ́n lè bú o káàkó mọ́ báyìí máa bú wọn ní ẹ sọ̀rọ̀ sáà bàbá yìí létí àsìkò ti tó ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ti wọ ọjà wọ́n ti wọ Ìbàdàn wọ́n ti lọ kó rẹ̀ sí wọ́n kó gbogbo òróró wọ́n tún jí owó wọn náà ti tún dé Èkó èmi wí tèmi o ẹni tó bá fẹ́ tó bá mọ̀ pé kíní yóò fẹ́ kó ṣẹlẹ̀ ẹ ṣe ẹ̀ bóyá tó bá tiẹ̀ gbọ́ tá à ń pariwo wọn ẹ̀pù wa ibi tá a wà yìí ìjọba ò rẹ́dì láti ẹ̀pù wa o lẹ́yìn kí oníkálukú wa kẹ́ pe Ọlọ́run kẹ́ dẹ̀ ṣe nǹkan táwọn bàbá wa ń ṣe kẹ́yìn náà fi defend ara yín láì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn àmọ́jọ́ tó máa fún fèrè o èmi ń wí tèmi o mo sọ mo dẹ̀ tún sọ ire o ààrẹ Almaroof lórúkọ mi ìdómògùn ni mí ọmọ àfìbọn ṣùpá ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ àfọjọ́ gbogbo dára bí egbin Ọ̀yọ́ Aláàfin ni mí òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ má dé ọmọ Àtìbà ọmọ àjòwú yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ níkun àjìfà ire o.